ọmọ àtirò ni ẹ tó ra bàtà ẹsẹ̀ kan wá fún ìyá ẹ. Ìtàn ló fẹ́ gbọ́, jẹ́ n pè tán fún ẹ. Ní 2004 tí ọmọ Ọlọ́run pè é Násírì, ó lè dúró bí kankan kó gbé bíbélì sókè kó sọ pé àdàbí tọ́lọ́run ò bá pè é, ó gbọ́ ìpè kankan. Bàbá Hezekiah ṣiṣẹ́ ìránṣẹ́ ní wọ́n ṣiṣẹ́ ìránṣẹ́ ní stadium ní Àkúrẹ́. Bàbá bá iṣẹ́ ìránṣẹ́ dé ìkóríta kan, wòlíì Hezekiah bá iṣẹ́ ìránṣẹ́ dé ìkóríta kan. Bàbá wa dúró wọn wò rárá. Wọ́n ní ẹnìkan lé àwọn lóko. Òkúta tí wọ́n sọ tiẹ̀ làwá pé wọ́n wò rárá. Wọ́n ní ẹnìkan ó ń ta wọ́n lọ́fà. Bàbá bá wò rárá. Wọ́n ní àwọn gbé ìpè ló ń tàn lórí. Àwọn gbé ìpè wọ́n dẹ̀ fún tàn sí inú ìgbèkùn ọ̀rọ̀ ẹni tó ń ta wọ́n lọ́fà. Nígbà tí wọ́n sọ yẹn tán, kò pẹ́ púpẹ̀ lẹ́yìn ọjọ́ mélòó kan ni wọ́n ru Násírì ìwọ yìí ni wọ́n ru ẹ̀dọ́ wá sí gáràjì lọ́dọ̀ bàbá Hezekiah. Wípé ìwọ ló ń ta bàbá lọ́fà, àwọn ń ṣiṣẹ́ ìgbà yóò tí ì gbàṣẹ Olúwa o. Àáfà tẹ̀bílíìkì ni ọ́, tẹ̀bílíìkì. Àáfà tẹ̀bílíìkì ni ọ́. Well, anyhow, àwọn ọlọ́pàá agbófinró àti handover yẹn ní wọn lọ́wọ́. Tí wọ́n bá rìpọ́ọ̀tì fọlọ́pàá, àwa rìpọ́ọ̀tì fọlọ́pàá wípé ó sọ wípé aràn ayakìlà wa bẹ́ẹ̀ o. Ayakìlà yẹn afẹ́rẹ́ evidence wípé ayakìlà wa. Kò yẹ kí n dẹ́ lóhùn. Ṣùgbọ́n Bíbélì wípé dá aṣiwèrè lóhùn gẹ́gẹ́ bí wèrè rẹ̀. Wọ́n má bàa rò pé òun nìkan ló ń gbọ́. Ìdí méjì mo fi máa dẹ́ lóhùn. Torí mo ti kọ́ fẹ́ dà ẹ̀ nù. Mo ti sọ pé tó bá pé 7 days tó ní mo máa kú, tí mi bá kú máa padà wá sí orí social media fún ẹ. Àná ló pé 7 days. On the 4 kan mo fún ẹ. Tí mi tó o bá pa mí títí di ìgbà báyìí, ó ní o máa pa mí, o máa kú. Àná ló dẹ̀ pé 7 days, 3 months, 90 days. Ló ní Ọlọ́run sọ fún ẹ pé kó fi jókòó sórí social media. Ìwọ ló sọ o. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún ẹ pé kó jókòó sórí social media nítorí ẹnìkan fún 90 days torí pé o fẹ́ pa. Ó ní kó jókòó sórí social media fún mi fún 90 days torí kó lè pa mí. Mo dẹ̀ wá sọ fún ẹ pé kò yẹ kó tó oṣù mẹ́ta ti pọ̀ jù ṣe bí wòlíì ló pe rẹ̀. Ẹni tó pé ń wòlíì kò yẹ kó gbà ju gbólóhùn kan ní ìwòyí. Ìgbà mélòó la fi lé ìrànpọ̀ lára Élímọ̀ oṣó onírànmọ́ afọlójú gbólóhùn kan ni. Kódà bóyá ó ní nǹkan tó tún fẹ́ kó mọ́wọ́ bóyá bí àwọn nǹkan àfáà àwọn nǹkan aláàjì ọ̀ǹtú ọṣẹ àgbo tó kó pọ̀ mo fi sọ pé 7 days tí o bá ti rí mi pa 7 days máa padà wá fún ẹ lésì. Now ìyẹn ní kíní ìkejì tí mo fẹ́ reply ẹ̀ ẹni bá rí ẹ tó ń ké tó ń sunkún báyìí tó ń pariwo wọn á rò pé òótọ́ ló ń sọ. Ibẹ̀ yẹn ni màá ti mú fún ẹ. Mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ kí ni bàbá Hezekiah gbà lọ́wọ́ ẹ? Kí ni bàbá Hezekiah fi ṣe ẹ? Ìránṣẹ́ Ọlọ́run alààyè tó jẹ́ wípé ẹni ẹlẹ́ni gbogbo àdúrà gorí òkè wọ́n ń pray táàdẹ̀ ń wò wọ́n gẹ́gẹ́ bí àwòkọ́ṣe tí gbogbo CAC ń wò wọ́n gẹ́gẹ́ bí ẹni tó ń lead. Bàbá Hezekiah mo mọ̀ pé wọ́n nìkan kọ́ ló ń ṣiṣẹ́ iná sírì. Ẹgbìnrin ọ̀tẹ̀ ni ẹ mọ́ra yín mi ní sọ jù bẹ́ẹ̀ lọ. Ẹgbìnrin ọ̀tẹ̀ ni àwọn kan wà tẹ̀ jọkùnrin yín gbọ́ wọ́n ẹnìkan wà nínú ọ̀rọ̀ ẹ ó sọ pé tó bá pa Àbújá ni wọ́n fẹ́ gbé ẹ lọ sí Àbújá lára àwọn tẹ̀ jìjọ ń jókòó ṣiṣẹ́ ọ̀tẹ̀ yìí ó ti sọ fún ẹ pé òun tó ju òun rí l'Àbújá òun ló ṣe bọ́ta tó yẹ kí wọ́n bá Àbújá ẹni yẹn ti pè ẹ́ pé ohun tó ní jẹ́ tán ló kó sínú abọ́ o ẹ̀rù ti ń bọ̀ wàá dàbújá a máa dàbújá fọkànbalẹ̀ máa ti jẹ̀kẹ́rù bọ̀ Násírì máa ti jẹ̀kẹ́rù bá ọ gbogbo mi mo mọ̀ pé àwọn yẹn ti pè àwọn tójú wọn ti rí tẹ́jọ́ kóra yín jọ kákọ̀ sí ni tẹ wá gbé bàbá Hezekiah tẹ sọ́ di ẹni tẹ́ fẹ́ máa drag bàbá ò lè dá yín lóhùn mo ráàyè yín honestly speaking bẹ́ẹ̀ ṣe pọ̀ tó mímọ́ bẹ́ẹ̀ ṣe pọ̀ tó òṣùṣọ́ wọ̀ ni ó ṣe tíṣà fún yín tó bá pẹ́ bàbá Hezekiah lẹ́yìn fẹ́ máa wà after bẹ́ẹ̀ tí mú kẹ́ pọ̀ tó ogunlọ́gọ̀ yín ò tó bẹ́ẹ̀ Násírì sọ ìwọ lè sọ pé bàbá Hezekiah wà ní àwọn tó ń rán ayakìlà sí ẹ number 1 ayakìlà wọn rán sí ẹ níbo ló ti rí ayakìlà jẹ́ kí n kọ́kọ́ àdírẹ́sì issue ayakìlà ó ní wọ́n rán ayakìlà sí ẹ Násírì wọ́n ní wọ́n ti wà ń bẹ̀ látàná ó ṣe fídíò tó tí wọ́n play ọdẹ ó ṣe fídíò yẹn mo wò ó ṣe ní ọjọ́ Monday that is on the 1 December 1 ó ní wọ́n ti wà ń bẹ̀ látàná which is on this Sunday èní ní Wednesday December 3 2025 ó ní wọ́n ti wà ń bẹ̀ láti torí gbogbo èèyàn kọ́ ló máa ponú bí títẹ̀ o ọ̀jọ̀gbọ́n wà náà tó ń gbọ́n tó ń sọ o wọ́n ṣe fídíò oní ní alẹ́ oní ní òru náà wá oní ìfọ̀n yẹn fẹ́ wá gbẹ lóru òtún sọ pé òru Monday ló ṣe fídíò tó bá tábà rí ẹ bó ṣe sọ̀rọ̀ nínú fídíò yẹn sọ pé àwọn ọmọ ẹgbẹ́ ò lè lọ skul mọ́ báyìí o sóòrù ni wọ́n lọ sí skul
jẹ́ kí n máa gbogbo ohun tó sọ yìí àwọn ọ̀jọ̀gbọ́n náà wà gbogbo wọn kọ́ ló máa ponú bíi títì ẹ̀. Àwọn tó bá ní ọpọlọ náà kò yẹ kí wọ́n dúró gẹ́gẹ́ bí church member ẹ mọ́ pẹ̀lú gbogbo ohun tó ń ṣe. Ó ń dójú ti ara Kristi, ó ń dójú ti ìjọ tí ó ń darí, ó ń dójú ti àwọn ọmọ ìjọ ẹ̀, ó ń dójú ti àwọn ọmọ tó bí gan, ó ń dójú ti ìyàwó tó ní. Honestly speaking, ó ń dójú ti àwọn ará àdúgbò ẹ̀. Jẹ́ kí n máa mú díẹ̀ fún ẹ bó ti ṣe sọ. Mi ò dé fún ẹlẹ́sìn ètò ti wọṣọ òdì tó ní Ọlọ́run ló ní kó wọṣọ òdì wípé kó lè pa mí yálà ní ẹ̀mí tàbí inú ara anyhow tó fẹ́ gbà pa mí. Ó ní Ọlọ́run ló ní kó wọṣọ òdì o. Ọlọ́run á sọ fún ìwọ. Paul àti Peter wọ́n mà ní gbólóhùn àsọ nínú Bíbélì. Ọlọ́run wá sọ fún Peter wọṣọ òdì kó lè pa Paul. Níbo ló ti rí nínú Bíbélì? Ìwọ sọ fún mi pé bó náà ti rí àwọn kankan nínú Bíbélì o. Níbo ló ti rí nínú Bíbélì pé kí wọ́n wọṣọ òdì fi pa ẹnìkan? Ọlọ́run tí jẹ́ Jehovah, the same God in the Bible, will never ask you to do what he did. Nọ́sírì ntí mo ní máa padà wá fún after 7 days máa wá sọ lẹ́nìí. Mo ní máa padà wá fún ẹ sórí social media after 7 days máa sọ fún ẹ lẹ́nìí. Kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn tó ní wọ́n wá sí ibẹ̀ yẹn máa mú ní kankan fún ẹ máa analyse ẹ fún ẹ. Àwọn tó bá ń wò mí kọ́ farabalẹ̀ gbọ́ ogun tí fẹ́ sọ yìí. Ẹ̀jẹ̀ bá jẹ́ ọ̀dọ̀gbọ́n náà ẹ̀jẹ̀ ká jíjọ wo. Ṣé ẹ̀rù pọ́kùnrin yìí gbádùn? Àwọn ará àdúgbò òde fúnra sí ẹ tó ń dọ̀tí àdúgbò tó wà. Hòtẹ́ẹ̀lì tó ló wà lẹ́gbẹ̀ẹ́ church yẹn ṣọmọ pé ó ti kó bọ̀ hòtẹ́ẹ̀lì báyìí. Ó ní àwọn hòtẹ́ẹ̀lì yẹn ló hábọ̀ àwọn ayakìlà tí wọ́n rán sí ẹ. Torí a ti fi gbogbo yẹn fún àwọn agbófinró wọn ṣiṣẹ́ lé lórí. Àtòtẹ́ẹ̀lì aspect hotel tó ló wà lẹ́gbẹ̀ẹ́ church yẹn. Ó ní ọ̀dẹ̀ ni àwọn ló kó ayakìlà síra kan fẹ́ pa ẹ́. Ó dẹ̀ ni wọ́n wà ń bẹ̀ láti ọjọ́ 4. Èní ni 4th day. Fídíò tó ṣe ní àná ó sọ bẹ́ẹ̀ bí wọ́n sì wà ń bẹ̀ di sí yó. Ó ní ó ti ti church. Kẹ́nìbọ̀dì máa lọ church báyìí káwọn ọmọ ọjọ́ ẹ máa lọ church. Ó ti ti church. Now let's analyze this. Jẹ́ ká wá yẹ̀wò ní kankan. Àwọn ayakìlà wà ní aspect hotel tó sọ lẹ́gbẹ̀ẹ́ church yẹn láti Sunday. Ó dẹ̀ mọ̀. Ó dẹ̀ report fún ọlọ́pàá. Wọ́n dẹ̀ communicate ó dẹ̀ mọ̀. Ọlọ́pàá dẹ̀ wà ní agbègbè Nigeria police force wà mẹ́ ó dẹ̀ report. Okay. Ó wá bẹ̀rẹ̀ service ní Monday. Àwọn yẹn wá yọjú ṣé Monday ló ní òun ṣe sìn lóru. Àwọn yẹn wá yọjú tìbọntìbọn. Ayakìlà ṣáà máa gbé wọn dání. Wọ́n wá fẹ́ pa ẹ́ wọ́n da church rú àwọn ọmọ ìjọ ẹgbàánu fẹ́ǹsì jáde. Ọ̀pọ̀ nǹkan ló ń gbọ́n tó ń sọ. Àwọn ọmọ ìjọ ẹgbàánu fẹ́ǹsì jáde. Wọ́n dẹ̀ rí kankan ṣe léṣe wọ́n rí kankan pa. Ó dẹ̀ mọ́ pé ó máa ń ṣe live streaming tó máa ń ṣe program. Ó dẹ̀ ṣe live streaming láti fídíò wọn. Kò dẹ̀ sí kankan náà ọmọ ìjọ tó rí wọn fídíò pẹ́ni tí ayakìlà tó rán sí ẹrẹ o. Tó bá fẹ́ parọ́ pàǹtó máa gbé ọ torí kò ní tán síbẹ̀. Mo ti sọ fún ẹ pé àjíjọ máa jókòó wájú àwọn kan tó jọ. Nọ́sìrì sóko mọ́ tó sọ. Ó dẹ̀ wà ń bẹ̀ láti Sunday November 30 December 1 wọ́n strike ó ní wọ́n wá sí church ẹgbọ́n ọmọ ìjọba fẹ́ǹsì àwọn tó máa sá lọ wọ́n ti ṣe kíní kan ó wá sáré jáde ó ṣe fídíò kàn gbà ó. Wọ́n dẹ̀ wà ń bẹ̀ ní Monday yẹn wọ́n wà ń bẹ̀ ní Tuesday ó dẹ̀ pé ọlọ́pàá Nọ́sírù ó dẹ̀ pé ọlọ́pàá offence wà nínú pé kó orí criminal kó má pẹ́ ọlọ́pàá offence ọlọ́pàá ní aiding and abetting ó hábọ̀ criminal nìyẹn. Aspect hotel tó sọ pé àlẹ́gbẹ̀ẹ́ church yẹn ó hábọ̀ criminal nìyẹn. Aspect hotel náà ní case láti dáhùn tí wọ́n bá dìde sí ọ̀rọ̀ ẹ̀ kọ́ tètè wá sọ criminal tí wọ́n hábọ̀ fún 4 days. Ó wá ní àwọn criminal yẹn wá ń pe fídíò kan wà tó wà lọ́wọ́ mi ètò ṣe ní àná Tuesday. Ó ní àwọn criminal yẹn ń pe àwọn tó rán wọn ní iṣẹ́ pé kí wọ́n send 10,000 ó ní wọ́n make phone call. Wọ́n tún pe àwọn tó rán wọn wá ń bẹ̀ wípé kí wọ́n send 10,000 20,000 sí wọn pé kí wọ́n fi jẹun. Ṣé rí i pé ẹ̀sìn ńlá lélẹ́yìí fún àwọn èèyàn wọ̀nyí? Ẹ rán àwọn èèyàn ní iṣẹ́ láti lọ gbẹ̀mí èèyàn àbí láti lọ arrest èèyàn. Ẹ lè fún wọn lówó tó tówó ká tún pè yín ìtìjú ló jẹ́ fún wọn. Ó fi hàn pé gbogbo nǹkan torí ẹ̀ ń ṣe lè báyìí wọ́n fẹ́ arrest mi àbí kí wọ́n kó mi ní pápá mára kí wọ́n lè gbowó mi lọ́wọ́ mi kí wọ́n fi máa jẹun. Ebi ló ń pa wọ́n sure. Jẹ́rí fídíò tó tún ṣe tàná nìyẹn on the 2nd. Àwọn criminal wà ní aspect hotel house criminal hire killer according to you Nọ́sírì. Wọ́n house criminal láti November 30 December 1 December 2 títí di December 3 4 days ní aspect hotel fi hábọ̀ hire killer. Ìwọ Nọ́sírì dẹ̀ mọ̀ ó dẹ̀ inform àwọn ọlọ́pàá ó wá ní o ti ti church o ọkùnrin kọ́ ló ń gbọ́rọ̀ yìí o. Wọ́n dẹ̀ wá ń pe àwọn tó rán wọn níṣẹ́ pé kọ́ send 10,000 sí wọn. Wọ́n bá send 10,000 sí wọn wọ́n á lè fi jẹun. Mo bá wàhálà kìlá máa ń gba owó iṣẹ́ náà. Wọ́n á tún máa pa àwọn tó rán wọn níṣẹ́ fún 10,000. Well anyhow àwọn ọlọ́pàá agbófinró àti hand over yẹn lé wọn lọ́wọ́. Tí wọ́n bá report fọlọ́pàá àwa á report fọlọ́pàá.
wípé ó sọ wípé aràn ayakìlà wà bẹ́ẹ̀ o. Ayakìlà yẹn afẹ́rí evidence wípé ayakìlà wà. Àwọn ọmọ ìjọ ṣàwà ń bẹ̀, ayakìlà ṣàyọ̀ bọ́ sí wọn. Ayakìlà dẹ̀ ó dẹ̀ wà nù tó ayakìlà ó ní ó ti bàtẹ́ bá tí ayakìlà ní táwọn bá rí ẹ kán tó strike. Tí wọ́n bá dẹ̀ wá rí ẹ wọ́n máa dáná sun church yẹn. And you fail to report to police till now. Why? Ọlọ́pàá àkọ́kọ́ bí ẹ léèrè náà pé Násírì kí ló dé tó fi kọ̀ láti report to criminal activities in your church, in your vicinity, tó fẹ́ láti report wọn fún ọlọ́pàá. Wọ́n àkọ́kọ́ bí ẹ léèrè bẹ́ẹ̀. So kọ́ lè mọ́rú ìgbà ìpalẹ̀mọ́ tó máa palẹ̀mọ́. Àti gbọ́ o ní àti aràn ayakìlà sí ẹ, afẹ́ mọ ayakìlà tá a rán sí ẹ. Èmi àti bàbá Hesekiah àti àwọn Supreme Council CAC lọ́ra ayakìlà sí ẹ. Kí ló wà lára ẹ tó fẹ́ràn ayakìlà? Àwa ò kì í ṣe ayakìlà. Bàbá Hesekiah kí ló gbà lọ́wọ́ ẹ̀ Násírì? Nínú fídíò kan sọ pé n tó jogún lára bàbá Hesekiah kó máa wọ gbogbo Ọlọ́run láti gbàdúrà. So wọ́n mọ̀ pé ó jogún kan lọ́wọ́ bàbá Hesekiah ni wọ́n sọ ilé ìsìn bàbá. Kì í ṣe ẹ̀yin, kì í ṣe ìwọ nìkan, gbogbo yín. Ìwọ tó jẹ́ kó ti jẹ́ tó ti gba orí ọ̀fẹ́ bàbá Hesekiah. Ìwọ ló wá ń sọ eléyìí, gbogbo ẹ̀yin tẹ́ wà nídìí ọ̀tẹ̀ yìí, ìpè Hesekiah gbogbo ẹ̀yin tẹ́ ti gẹ́nu pẹ̀ Hesekiah, tẹ́ ti kúnlẹ̀ rí iwájú bàbá Hesekiah, gbogbo ẹ̀yin tí ẹ ti wà lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ wọn tẹ́ ṣàmì, tí ìpè wọn gbé yín sókè, tẹ́ wá ń ṣe eléyìí, ìpè yẹn kan náà máa bí yín, ìpè yín ò sì ní pé yín mọ́, kò ní pé yín mọ́. Kí ni bàbá gbà lọ́wọ́ yín? Kí ni ẹni gbà lọ́wọ́ yín? Násírì máa pè tán iṣẹ́ ìránṣẹ́ fún ẹ, iṣẹ́ ìránṣẹ́ gangan. Ìjọ Násírì ti gbàgbé pọ́lọ́run ò pè ẹ́, tí o lè gbé bíbélì síta sórí social media. Èmi ò rẹ́dí àti máa bẹ́ẹ̀ fan kankan lómi, because mo ń bẹ̀rù nǹkan mẹ́ta kan, mo ń bẹ̀rù orúkọ Jésù tí mo gbé lọ́wọ́, mo sì ń bẹ̀rù pé bàbá Hesekiah mi ìfẹ́ kẹ́ dọ̀tí pé bàbá oníbàbá ni, gbala bùkún ní ẹ lè dọ̀tí bàbá ẹ kéré. Bàbá ní plẹ́ẹ̀nì tí ó bá ti gbéra náà lẹ́kùn mọ́, plẹ́ẹ̀nì bá ti wà lókè ẹ lè lẹ́kùn mọ́ kó bá. Bàbá ti lọ ẹ kéré sẹ́ni tó lè fàn wálẹ̀, òwò tún ìpè bàbá Hesekiah ní bàbá ẹ̀. Máa pè tán ìpè fún iṣẹ́ ìránṣẹ́ tó gbé lọ́wọ́ yìí, máa pè tán fún ẹ. Ọmọ àti irun ni ẹ tó ra bàtà ẹsẹ̀ kan wá fún ìyá ẹ, ìtàn ló fẹ́ gbọ́, jẹ́ ń pè tán fún ẹ. Ní 2004 tí ọmọ bọ́lá rò pé ẹ Násírì ó lè dúró bí kankan kó gbé bíbélì sókè kó sọ pé àdàbí tọ́lọ́run ò bá pè ẹ ó gbọ́ ìpè kankan, Ọlọ́run pè ẹ jẹ́ ń pè tán pé iṣẹ́ ìránṣẹ́ tó gbé lọ́wọ́ yìí fún ẹ, chọ́ọ̀chì tó ní òní yẹn jẹ́ ń pè tán fún ẹ. You are not called, you don't have any calling, God did not call you. Násírì, God did not call you. Ìpè bàbá Hesekiah ló pè ẹ́, jẹ́ kí n pè tán pé fún ẹ. Bàbá ṣiṣẹ́ ìránṣẹ́ lọ́wọ́, ẹ̀yin tẹ́ ẹ̀ mọ́ Násírì jẹ́ sọ bó ṣe jẹ́ fún yín. Bàbá wòlíì Hesekiah Olúbóyè Ọládèjì láì wọ́n tí di general evangelist ní 2004 wọ́n ṣiṣẹ́ ìránṣẹ́ lọ́wọ́ ní stadium ní Àkúrẹ́. Ìgbẹ̀yìn mi wà ń gáràjọ lọ́dẹ níbi tí church bàbá Hesekiah wà, ìgbẹ̀yìn mi wà ń gáràjọ lọ́dẹ as an African church priest. Bàbá Hesekiah ṣiṣẹ́ ìránṣẹ́ ní stadium ní Àkúrẹ́. Bàbá bá iṣẹ́ ìránṣẹ́ dé ìkóríta kan, wòlíì Hesekiah bá iṣẹ́ ìránṣẹ́ dé ìkóríta kan. Bàbá wa dúró wọ́n wò rárá, wọ́n ní ẹnìkan lé àwọn lóko, òkúta tí wọ́n sọ tiẹ̀ làwà pé wọ́n wò rárá, wọ́n ní ẹnìkan ó ń ta wọ́n lọ́fà. Bàbá bá wò rárá, wọ́n ní àwọn gbé ìpè ló ń tàn lórí, àwọn gbé ìpè wọ́n dẹ̀ fún tàn sí inú ìgbèkùn ọ̀rọ̀ ẹni tó ń ta wọ́n lọ́fà. Nígbà tí wọ́n sọ yẹn tán, kò pẹ́ púpẹ̀ lẹ́yìn ọjọ́ mélòó kan ni wọ́n ru Násírì ìwọ yìí ni wọ́n ru ẹ̀dọ́ wá sí gáràjì ọlọ́dẹ lọ́dọ̀ bàbá Hesekiah wípé ìwọ ló ń ta bàbá lọ́fà ó ń ṣiṣẹ́ ìgbà yóò tí ì gbàṣẹ́ Olúwa o. Àáfà tẹ̀bílíkì ni ọ́, tẹ̀bílíkì àáfà tẹ̀bílíkì ni ọ́, ìgbà yóò tí ì gbàṣẹ́ Olúwa rárá. Násírì ní 204 ó ti di ọmọ lẹ́yìn ó ti ẹ̀ tí dọ̀lọ́mọ ó ti ní church. Wọ́n ru ẹ̀ wá sí ọ̀dọ̀ bàbá Hesekiah nígbà náà pẹ̀lú àìsàn, ó lè sọ, ó lè gbọ́, ó lè sọ̀rọ̀. Ìpè gbólóhùn tí bàbá sọ ní stadium l'Ákúrẹ́, àṣẹ ìwọ ló ń ta bàbá lẹ́wọ̀n lóko gbà náà ló ń ta wọn lọ́fà, ó ń ṣiṣẹ́ àáfà kan lọ́wọ́, òfin ránṣẹ́ sí bàbá lórí ní stadium ní Àkúrẹ́ ni bàbá wa gbé sọ gbólóhùn sínú ayé ẹ̀. Gbólóhùn yẹn ló di ẹ̀, ohun tí wọ́n ń pè ń wòlíì nìyẹn. Bàbá ò dúró oṣù mẹ́ta kó tó di pé ṣẹlẹ̀, bàbá ò dúró oṣù méje kó tó di, mo ń tọ́ pé májẹ̀mú nìyẹn. Èmi àṣẹ onítọ̀ ń bá sọ̀rọ̀ ọmọ májẹ̀mú ni mi pẹ̀lú orí ọ̀fẹ́ ti Jésù. Èmi ò ní dúró oṣù mẹ́ta, mi ní dúró oṣù méje tí n bá fẹ́ sọ gbólóhùn sí ẹ wà bá ń bẹ̀, kì í sọ̀rọ̀ tẹnu. Ohun tó ń pè ń wòlíì nìyẹn. Ẹ̀rí bàbá Hesekiah gbólóhùn tó sọ yẹn lára tí mo fi sọ pé àwọ̀ Ọlọ́run nìyẹn. Àwọn bàbá Hesekiah tó wọ Ọlọ́run tí wọ́n rí ni wọ́n wá sọ wọn pé wọn kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run o, àmì pé wọn kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run o. Lẹ́nu ẹ̀ bàbá Hesekiah kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run, lẹ́nu ẹ̀ kóra gbá fún ẹnu tó fi sọ.
wọ́n rù ẹ̀ wá sí gáràjì ọlọ́dẹ gáràjì ọlọ́dẹ mọ̀ àwọn tí ó fọ́ gbà náà wọ́n bá bẹ̀rẹ̀ àti káyà ló wá bẹ̀bẹ̀ bàbá náà gbé ìpìlẹ̀ olórí lẹ́ni ó bẹ̀rẹ̀ àwọn máa gbàṣẹ́ ìránṣẹ́ fún ẹ gáràjì ọlọ́dẹ ni wọ́n ti wù ọ́ sàn tí gbogbo àtẹ́tí àti gbogbo tí ó ti paralyze lára ẹ̀ ló tú nọ́sírì gáràjì ọlọ́dẹ bàbá ẹ̀ sí káà ló wù ẹ̀ sàn àwọn náà lọ fi gbólóhùn ránṣẹ́ sí ẹ̀ ńgbà tó ń ta wọn lọ́fà ọfà àjọ sí tó ń ta wọn 204 òun ló tún sì gbé lọ́wọ́ yìí wọ́n wá tú ẹlẹ́tàn gáràjì ọlọ́dẹ nọ́sírì wọ́n fi ẹ́ sílẹ̀ ọ̀dọ́ wọn ló wà fọsọ̀ pírọ̀dù yẹn tó fi gbádùn bàbá gbé sí ìránṣẹ́ rẹ lọ́wọ́ ibi ó ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ pásítọ̀ nìyẹn o ọlọ́run ò pè ọ́ o nọ́sírì mo tún sọ ọlọ́run ìpè ẹ̀ sí káà ló pè ọ́ ìpè tó sì pè ọ́ lọ sí dráàgì yìí Gèhásì ni ọ́ Gèhásì lẹ́yìn Èlíṣà ìpè tó pè ẹ́ sínú iṣẹ́ ìránṣẹ́ ìpè bàbá wòlíì Èsíkáyà ni kì í ṣe ọlọ́run ló pè ọ́ ìpè bàbá wòlíì Èsíkáyà tó pè ẹ́ yẹn tí bá pé ìtàn tí mo pa ìbá jẹ́ irọ́ nọ́sírì bọ́ta kó wá sọ mo challenge sí tọ́lọ́n bá pè ẹ́ nọ́sírì bọ́ta kó o fẹ́ gbọ́ tó máa pè tán fún ẹ ọ pé mi mọ̀ ẹ́ ni ìpè bàbá Èsíkáyà tó pè ẹ́ tó ń dráàgì abiọ́ ìpè àwọn bàbá nù gbàgbọ́ tó sọ di igbá àgbọ̀wọ́ yìí abiọ́ májẹ̀mú àwọn CAC tó sọ di igbá àgbọ̀wọ́ yìí abiọ́ ìpè mi àṣẹ òní náà abiọ́ tó bá jẹ́ pé mo rán anything sí ẹ abiọ́ ìwọ ohun èlò já tí tèmi kì í ṣe tara lọ béèrè lọ́wọ́ àwọn ará yín tó ní àwọn díẹ̀ ohun èlò já tèmi ṣe tara ṣùgbọ́n ó ní agbára ní ibi gíga ó ní agbára ní ibi tó ga ju ibi tó ga láti wo ibi gíga kalẹ̀ ìyẹn dúró síbẹ̀ ìpè tó disciple ẹ the man of God that disciples you is the same man that you are dragging you are saying that he sent it higher killer to you hi oh my God ṣé o mọ̀ wípé gbogbo nǹkan ló ń go against ìwọ sọ wípé ṣé mo mọ iye ìgbà tí wọ́n ka bíbélì ní ọdún ni iye ìgbà tó ka bíbélì kọ́ ló má ta iye ìgbà tí o tẹ́tí sí bíbélì ni o ń ka bíbélì o tẹ́tí sí adití tó ń gbọ́ rédíò ni ọ́ adití tó ń gbọ́ rédíò o bá máa ka bíbélì lẹ́ẹ̀mẹ́wàá lọ́dún tí o bá ti ṣe fẹ́ bíbélì asán ni ǹjẹ́ o tẹ̀lé bíbélì tí bíbélì sọ ṣé bíbélì sọ ma pé kó gbé ẹnìkejì ẹ ṣépè nọ́sírì elépè inú gbàdúrà fún ṣáàdúrà ni àbò ṣépè ìwọ ṣépè pé ìpè mi á kú gbomi tó o bá mọ̀ mí nínú ẹ̀mí ni o ò ní ṣépè tó ṣe yẹn èmi àṣẹ òní lè pàṣẹ rí ibùsùn tàlẹ́ àkàlẹ́ ó kéré nọ́sírì ìjà tèmi ló ní afẹ́jà èmi ò ráyè yàtì bẹ́ẹ̀ jà mi ò ráyè tiẹ̀ òpó mi ènìyàn lábọ́ sí mi number 1 tó lè máa pọ̀ go against bíbélì ohun tí bíbélì sọ fún wa ni wípé fẹ́ràn ẹnìkejì rẹ bí ara rẹ Jésù gan ló sọ nínú ìwé Jòhánù ǹjẹ́ wọ́n fẹ́ràn ẹnìkejì rẹ ó ní kí a sì jẹ́ ọ̀kan so that we may be one ó kick against unity instead of it to be one with CAC you decided to start wàá máa púrọ́pọ́ náà ló pè é wàá máa púrọ́pọ́ náà ló ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ tọ́lọ́ máa ń bẹ́ẹ̀ tí ó pè sọ̀rọ̀ ni tọ́lọ́ bá ti máa bẹ́ẹ̀ tí ó pè sọ̀rọ̀ sọ́lọ́ àwọn aṣọ gbogbo lọ jẹ́rẹ́bù ẹ̀mí jàgídíjàgan Islam tó ń jẹ́ tẹ́lẹ̀ kò tí kò nínú ẹ̀ bàbá kan gbé ìpìlẹ̀ lọ́wọ́ ni jàgídíjàgan ojúlówó jàgídíjàgan tíra activities Islam kò tí kò nínú ẹ̀ àwọn ìran Islam ní máa ń ṣe rẹ́bù the rebel against anything ọ̀nà rẹ́bù yẹn náà ló wá gbé lọ́wọ́ báyìí bíbélì sọ fún ẹ wípé number 1 bíbélì sọ fún ẹ pé ọkùnrin ò gbọdọ̀ borí wọn nínú àdúrà ìwọ bọ́ sínú church òwe láwàní ó dẹ̀ fi ṣe Sunday service àwọn ọmọ ọjọ́ ọlọ́run ló ní kò wé ṣé lọ́nà máa takò tó sọnù bíbélì ni can God go against himself báwo ló ṣe máa fòfin lẹ̀ fún anu bíbélì tí wàá máa sọ pé ọlọ́run tó ní kó tó takò ìyẹn náà tún dó bẹ̀. number 3 CAC òfin CAC ni wípé passport gbọdọ̀ ní orúngbọ̀n àti irun olóko símù yìí tí ọmọ bá rúfin ni ẹ ọlọ̀tẹ̀ pọ́nbélé ojúlówó ọlọ̀tẹ̀ gbogbo tó kọnu bíbélì ló ń gbé against nursery. Now let me tell you this and I want you to hold it tight. Lábẹ́ òfin cyber crime ó ti bully, this is what we call cyber bullying and serious allegations. Nursery mo fẹ́ pè ní jalè ni challenge tí fẹ́ pè tí máa ń fẹ́ pè ní jalè challenge ẹ̀ tọ́lọ́n bá dìídì pè é tó tọ́ bọ́tà kó wá sọ lójú gbogbo ènìyàn lórí social media o ọlọ́run pè ọ́ bàbá Èsíkáyà ló gbé ìpìlẹ̀ lọ́wọ́ bàbá tó dẹ̀ disciple fún ìpè which is very good ó ní ó ti gbẹ́ kòtò ó ti gbẹ́ gègé sẹ̀ bàbá
ó ti tẹ aṣọ gun àwọn mọ́lẹ̀. Nọ́sírì àwọn tó ṣerú ẹ̀ lánàá máa retí èsì wọn. Àwọn tó tẹ̀sí àgbà àwọn ọmọ Noah ó wo ìhòòhò bàbá ẹ̀, èsì tiẹ̀ náà yọ fún un. Àwọn ọmọ ọ̀dọ́ ló tó àwọn èèyàn tó kó rárá tó kú lọ́mọ ọ̀dọ́ láàánú wọn ṣe mí. Mo wo fídíò ẹ̀ àwọn fọ́tò church ẹ̀ just tó ṣe last week, church ẹ̀ ti tán, ó ṣiṣẹ́ lé lórí, kò sí èrò ń bẹ̀ mọ́. Gbogbo àwọn tó wà ní church yẹn wọ ogún, ó ṣiṣẹ́ lé lórí. Why are you doing this for God's sake? Ṣé wọn ọ̀rẹ́ èèyàn tó lè pè é ládùúgbò nìkan pé ìjókòó kan bẹ́ẹ̀ kó má kó bá wọn mọ́ ládùúgbò? Aspen Hotel tó ń sọ́ọ̀sìn tó wà lẹ́gbẹ̀ẹ́ church yẹn, Nọ́sírì ó ti kó bá a torí ibẹ̀ ló ní àwọn ayakìlà, ó ní ibẹ̀ làwọn ayakìlà háyà sí àwọn hòtẹ́ẹ̀lì yẹn ló hábọ̀ wọn, ọ̀dọ̀ wọn ni wọ́n wà fún dídí oníwọ̀n wà ń bẹ́ẹ̀ náà títí di èní Wednesday, ó ti kó bá wọn. Nọ́sírì ẹnikẹ́ni tí ó bá ti ṣe ohun tó ṣe á rí ìjà Ọlọ́run. Tó bá jẹ́ wípé tó tán ní ayakìlà wa a mọ̀ láìpẹ́, orí social media náà gbogbo ẹ̀ máa wà, àwọn agbófinró máa ṣiṣẹ́ wọn, ọlọ́pàá jáde wọ́n á wá sí ibẹ̀ yẹn wá investigate, wọ́n á dẹ̀ wá wò, wọ́n á wá ọlọ́pàá wá síbẹ̀ yẹn àwọn ayakìlà wá bẹ̀ yẹn ó lè lọ police station kó report kí wọ́n invite irú mi tó ní mo rán ayakìlà sí ẹ, wọ́n á invite mi. Bí bàbá ẹ̀ sí káyà lẹ̀ kó sẹ́tò kan bàbá máa kù lẹ̀ yọ ní bàbá lẹ́nu, wọ́n á invite irú mi á lọ sí police station, àbí wọ́n náà wà á dúró ń bẹ̀. Nọ́sírì oúnjẹ tí o lè jẹ tán ló bunú abọ́ mi ò màmá Bọ́lá Ààrẹ lè má bẹ̀ fẹ́ ní ti Tọ́pẹ́ Àlàbí bóyá pé Tọ́pẹ́ Àlàbí náà ní ẹ kó pè láṣẹ́wó olóbímọ ta obìmọ àlè ta, kò sẹ́ni tí o kì í drag. Ṣé Bíbélì yẹn ṣe kọ́ ẹ nìyẹn? Níbo ló ti rí nínú Bíbélì ipò kò máa ṣe gbóhùn tó ń ṣe? Àwọn kidnappers ló borí lédè Nàìjíríà kan ó mójútó. Ìránṣẹ́ Ọlọ́run tí o bọ́ sínú gbàdúrà kó lọ pray lórí wàhálà ló ń wá kiri, jẹ́jẹ́ wàhálà máa jókòó wa máa fi gọ̀ǹgọ̀ fà lórí ààrẹ, wàhálà àjókòó wa máa pè sínú ayé wa máa pè sínú ayé àwọn ọmọ ìjọ. Tí ọmọ pọ̀ gbọ́ ọ̀rọ̀ tó ń dá yìí orí àwọn ọmọ ìjọ náà máa forí ko. Onímọ̀ sábà àwọn tó wà lábẹ́ iṣẹ́ ìrìnsẹ́ tí wọ́n sì lè sá kúrò, àwọn tó sì jẹ́ followers ẹ òun kó bá wọn. Ṣé wọ́n rí pé followers ẹ ti reduce ni? Àwọn tó rí wọ́n pé ti sá kúrò lọ́dọ̀ ẹ̀. Obìnrin kan mi tẹ́ ti gbàgbọ́ orúkọ obìnrin ó sọ bloggers tó lára àwọn bloggers tó wà nípa ẹ̀rọ ẹ̀kọ́ USA obìnrin wa ó sọ wípé òun máa ń gbé àwọn program ẹ tẹ́lẹ̀, ó ṣùgbọ́n eléyìí tó ń ṣe yìí òun ò rí ẹ gẹ́gẹ́ bí èèyàn gidi mọ́. Tí o rí pé àwọn èèyàn ẹ ń gbá lọ́pọ̀lọpọ̀ àpò lọ́dọ̀ ẹ̀. Go and repent. Yes, Sister Gloria, go and repent, Nọ́sírì, go and give your life to Christ. Ṣùgbọ́n èyí tó ṣì dálẹ̀ yìí ayakìlà tó ṣe is a serious allegation and it's not cannot be swept under the carpet. No. Àti gbọ́ o ti allege wa pé wọ́n ra ayakìlà sí ẹ ṣùgbọ́n lọ́ra dáríjì ẹ àtẹ̀mí àjàwẹ́síkáyà àti Supreme Council CAC wọ́n ra ayakìlà sí ẹ. Alright, ọlọ́pàá ṣiṣẹ́ àwọn agbófinró ṣiṣẹ́ wọn gbogbo ibi tí ọba òun ti afẹ́ tó fẹ́ kù sí nísàbí torí ètò gbé wáyé ó kọjá ohun tá a máa sọ pé ẹgbẹ́ amójúkò lórí social media no gbọ́ngbọ́n ìpè máa bí ọ ìpè máa bí ọ Nọ́sírì ìpè àbí ọ mi ní sọ jù bẹ́ẹ̀ lọ ìpè àbí ọ nígbà kan ìpè àbí ọ lẹ́ẹ̀kẹfà ìpè àbí ọ Nọ́sírì lẹ́ẹ̀kejì ìpè àbí ọ ìpè tó máa bí ọ pọ̀ ìpè màmá Bọ́lá rẹ̀ tó drag àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bàbá mi Ẹ̀sìnkáyọ̀ Olúbóyè Ọládèjì ọmọ Ògùn Ajígídẹ́rú Ògùn ọmọ kìnìún ẹ̀yà Júdà fún rẹ̀ tí ó mọ̀ pé wòlíì bàbá ni gbogbo tó ń ṣe tó bá yẹ pé wòlíì ni ẹ tó bá Ọlọ́run bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó tọ́ Nọ́sírì Ọlọ́run bá ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó jẹ́ wòlíì ni ẹ ó yẹ k'Ọlọ́run sọ fún ẹ pé àwọn ayakìlà ń bọ̀ ó má sí church dèbò wà wọnú church ọdẹ sọ níbẹ̀ yẹn pé olófòfó lọ́lọ́run ó tún pọ̀ Ọlọ́run olófòfó tó bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ni ó yẹ kó sọ fún Ọlọ́run yẹn sọ fún ẹ Ọlọ́run ò bẹ́ẹ̀ sọ̀rọ̀ Nọ́sírì I stand to say it. Tó bá pẹ́ 2023 bó ṣe bọ́ta ni tó ní Ọlọ́run sọ fún mi pé Tinubu ò ní wọlé àti pé ó máa jìyà fídíò ẹ̀yà ìbá tó post ẹ̀ má wọlé fídíò bí tó ti sọ̀rọ̀ against president Nàìjíríà tó ti ṣépè fún tó ti bú àmà tó post ẹ̀